ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún ibi tí Ọlọ́run tó ràn wá lọ́wọ́ dé nínú àwọn ètò wọ̀nyí. A fi ògo fún orúkọ rẹ̀. A sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa náà bí ẹ ṣe ń wò wá ní ojoojúmọ́. A gbàdúrà wípé níbi tí ẹ ti mú owó náà lórúkọ Jésù ẹ ò ní mú àìní. À ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ọjọ́ tòní. Orí ọ̀rọ̀ tá a sì máa gbéyẹ̀wò náà ni ètò Ete Ọlọ́run yóò dúró. Ete Ọlọ́run yóò dúró. A ó máa kẹ́kọ̀ọ́ láti inú ìwé Mátíù orí ìkejì láti ẹsẹ̀ 19 dé 23. Orúkọ mi ni arábìnrin Olúwatóyìn Omídìran láti inú ìjọ onítẹ̀bọmi Emmanuel tó wà ní odò ọ̀nà Àpáta ní ìlú Ìbàdàn. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa fi ògo fún orúkọ yín. A sọ ìpè ẹ ṣeun. A dúpẹ́ fún àǹfààní mìíràn tí ẹ fi fún wa gẹ́gẹ́ bí àlàyé ọkàn. Olúwa sọ ìpè ẹ ṣé lórúkọ Jésù. Olúwa gba ọpẹ́ wa. À ń lọ sínú ọ̀rọ̀ rẹ ní ọjọ́ tòní. A gbàdúrà pé kí ẹ̀mí yín kó ràn wá lọ́wọ́ láti mọ ọkàn yín ohun tí ẹ ní fún wa nínú ọ̀rọ̀ yìí lórúkọ Jésù. Olúwa ṣe bẹ́ẹ̀ fún wa. Ògo ni fún orúkọ rẹ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú wípé orí ọ̀rọ̀ èyí tá ń gbéyẹ̀wò náà ni Ete Ọlọ́run yóò dúró. Wọ́n máa kà láti inú ìwé Mátíù orí ìkejì ẹsẹ̀ 19 dé ẹsẹ̀ 23 tí ó kà báyìí wípé lẹ́yìn tí Hẹ́rọ́dù ti kú, áńgẹ́lì Olúwa kan farahàn Jósẹ́fù ní ojú àlá ní Íjíbítì. Ó sọ fún un pé dìde, gbé ọmọ náà àti ìyá rẹ̀ kí o padà lọ sí ilẹ̀ Ísírẹ́lì nítorí àwọn tí wọ́n fẹ́ pa ọmọ náà ti kú. Jósẹ́fù bá dìde, ó gbé ọmọ náà àti ìyá rẹ̀ padà sí ilẹ̀ Ísírẹ́lì. Nígbà tí Jósẹ́fù gbọ́ pé Ákéwù ni ó ń jọba ní Jùdíà ní ipò Hẹ́rọ́dù bàbá rẹ̀, ẹ̀rù bà á láti lọ síbẹ̀. Lẹ́yìn tí a ti kìlọ̀ fún un ní ojú àlá, ó yára níbẹ̀ lọ sí agbègbè Gálílì. Ó bá ń gbé ìlú kan tí a pè ní Násárẹ́tì. Èyí rí bẹ́ẹ̀ kí ọ̀rọ̀ tí àwọn wòlíì sọ lè ṣẹ pé a ó pè é ní ará Násárẹ́tì. Ete Ọlọ́run yóò dúró. Jésù Kristi a rán wá sí ayé pẹ̀lú ète kan ni. Ète tí a fi rán Kristi Jésù wá sí ayé òun náà láti wá ṣe ìlàjà láàrin ènìyàn àti ẹlẹ́dàá. A bí Jésù Kristi láti ipasẹ̀ ìmísí ti ẹ̀mí mímọ́ nítorí pé Ọlọ́run nínú ènìyàn ni Jésù Kristi. A lóyún rẹ̀ gẹ́gẹ́ bí a ti ń lóyún ènìyàn, ṣùgbọ́n dídi ọmọ rẹ̀ kì í ṣe nípa ti bí ìṣe ọkùnrin sí obìnrin. Ẹ̀mí mímọ́ òun ló kún inú ìyá rẹ̀ tí a pè ní Màríà. Màríà ti lóyún. Jósẹ́fù ọkọ rẹ̀ ó fẹ́ kọ̀ sílẹ̀, ṣùgbọ́n áńgẹ́lì Ọlọ́run yọ sí pé kó kúrò ní ibi tó wà, pé kó gba Màríà aya rẹ̀, pé nítorí èyí tó yún láti ọwọ́ ẹ̀mí mímọ́ ni. Jósẹ́fù ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Oyún dàgbà nínú Màríà. Nígbà tó tó àkókò ìbí, wọ́n lọ sí ìlú Jùdíà láti lọ fi orúkọ sílẹ̀, a sì bí Jésù Kristi olùgbàlà aráyé.
ṣùgbọ́n ọba kan tí a pè ní Hẹ́rọ́dù ó ń wá ẹ̀mí rẹ̀ nítorí pé ó wò ó wípé tàǹtú ni ọba àwọn ọba tó tún fẹ́ jẹ lẹ́yìn òun. Ó wò wípé òun ni ọba, kò tún sí ẹlòmíràn lẹ́yìn òun mọ́. Ó ń wá ẹ̀mí Kristi Jésù. Ṣùgbọ́n Bíbélì sọ wípé áńgẹ́lì Olúwa ó sọ fún Jósẹ́fù wípé kí wọ́n gbé ọmọ náà pamọ́ fún sáà kan. Sáà yìí la gbé ọmọ yìí pamọ́ fún ìgbà tí Ọlọ́run fi palẹ̀ mọ́ Hẹ́rọ́dù. Ní ìgbà tí Ọlọ́run palẹ̀ mọ́ Hẹ́rọ́dù tán, áńgẹ́lì Olúwa tún kọ sí Jósẹ́fù wípé kí Jósẹ́fù kó gbé ọmọ náà kó gbé kúrò ní Íjíbítì kó sì máa lọ sí ilẹ̀ Ísírẹ́lì nítorí pé Hẹ́rọ́dù tó ń lépa ẹ̀mí ọmọ náà ó ti di òkú. A rí pé Jósẹ́fù dìde ní kánkán ó sì gbé ọmọ náà àti ìyá rẹ̀ padà sí ilẹ̀ Ísírẹ́lì. Ṣùgbọ́n Jósẹ́fù ó tún ní ìbẹ̀rù nínú ọkàn wípé ọmọ Hẹ́rọ́dù òun ló tún jọba nípò bàbá rẹ̀. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ fàyọ níbí báyìí òun náà ni àwọn ẹ̀kọ́ èyí tí a rí kọ́ nínú ayé Jósẹ́fù láti lè jẹ́ kí ètí Ọlọ́run kó dúró lórí Jésù Kristi. Jósẹ́fù ó jẹ́ ẹni tí ó gbọ́ràn. Ó jẹ́ ẹni tó kún fún ẹ̀mí mímọ́ Ọlọ́run. Nítorí pé bí ò bá kún fún ẹ̀mí mímọ́ Ọlọ́run yóò ṣòro fún láti mọ ohùn Ọlọ́run ní ìgbà tí Ọlọ́run tó ń lo áńgẹ́lì láti bá a sọ̀rọ̀. Ní kété tí áńgẹ́lì bá a sọ̀rọ̀ tán, ó gbé ìgbésẹ̀ èyí tó fi yé wa wípé Jósẹ́fù jẹ́ ẹni tí ó ń gbọ́ràn. Jósẹ́fù jẹ́ oní ìrẹ̀lẹ̀ nítorí wípé kò wò ó wípé ta ní bá òun sọ̀rọ̀. Ó rí wípé ohùn Ọlọ́run ni, ó sì ṣiṣẹ́ lórí ohùn Ọlọ́run. Ó jẹ́ ẹni tí ó kún fún ẹ̀mí mímọ́ Ọlọ́run. Ó jẹ́ ẹni tó mọ Ọlọ́run. Ó jẹ́ ẹni tí ó kún fún ọgbọ́n pẹ̀lú. Ó jẹ́ ẹni tó kún fún ọgbọ́n. Kò wò ó wípé ní ìgbà tí Ọlọ́run ti ṣe ìlérí wípé a ó ti pasẹ̀ òun mú Jésù Kristi wá sínú ayé, òun ò ní ojúṣe kankan èyí tí òun ó ṣe. Jósẹ́fù kún fún ọgbọ́n Ọlọ́run. A rí pé ó ń fi ọgbọ́n ó fi rin ìrìn àjò náà láti jẹ́ kí ètí Ọlọ́run kó ṣẹ nípa rírán Kristi Jésù wá sínú ayé. Wọ́n fi ogun wọn jà fún Ọlọ́run. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò òun ní sábà sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ẹ̀ máa wò báwọn ọ̀rọ̀. A rí kí àwọn ènìyàn wọ̀nyí ogun tí wọ́n ń jà wọ́n ní òye rẹ̀. Wọ́n rí wípé Hẹ́rọ́dù èyí tó ń lépa ẹ̀mí Kristi Jésù yìí kì í ṣe wípé ènìyàn lásán ni. Wọ́n rí wípé ó jẹ́ irinṣẹ́ lọ́wọ́ Sátánì tí ò fẹ́ kí ètò Ọlọ́run kó wá sí ìmúṣẹ fún ìran ènìyàn. Wọ́n fi ogun wọ́n fi jà fún Ọlọ́run. Wọn kò lépa ẹ̀mí Hẹ́rọ́dù. Ohun ẹ̀kọ́ mìíràn tí a tún kọ́ leléyìí. Wọn ò lépa ẹ̀mí Hẹ́rọ́dù. Ohun tó jẹ wọ́n lógún ni wípé bí wọ́n ti gbọ́ ohùn Ọlọ́run tí wọ́n sì gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Wọ́n gbàgbọ́ wípé bí àwọn bá gbọ́ ohùn Ọlọ́run tí Ọlọ́run sì ṣe àtọ̀nà àwọn, Hẹ́rọ́dù ò lè nípa lórí ọmọ yìí tí a pè ní Jésù Kristi. Ní ìdẹ̀yìn a rí wípé Ọlọ́run pa Hẹ́rọ́dù. Gbogbo àwọn ọ̀tá tó ń lépa ẹ̀mí Kristi Jésù wọn ò ní àṣeyọrí. Gbogbo àwọn ọ̀tá èyí tó ń lépa ẹ̀mí Kristi Jésù wọn ò ní àṣeyọrí. Ète Ọlọ́run ó sì wá sí ìmúṣẹ nínú ayé Jésù Kristi. Ǹjẹ́ ẹ̀yin olùgbọ́ mi nílé, bàbá, màmá, sista, ẹ̀gbọ́n àti àbúrò, kí ni àwọn ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé àwa náà? Kí ni àwọn ogun èyí tá ń jà
kí ni àwọn ìdojúkọ yìí tá a ní tá a sì ń lérò wípé ṣé ètò Ọlọ́run ṣó sì lè fẹsẹ̀ múlẹ̀ nínú ayé wa. Ìròyìn ayọ̀ tí mo ní fún wa náà ni wípé níwọ̀n ìgbà tí ètò Ọlọ́run tó wá sí ìmúṣẹ lórí ayé Kristi Jésù, ètò Ọlọ́run ó lè wá sí ìmúṣẹ lórí ayé ti tàwa náà. Ohun tá a nílò náà ni wípé ẹ jẹ́ ká gba Ọlọ́run láàyè, ẹ jẹ́ ká jẹ́ ẹni tó ń gbọ́ràn. Bí Ọlọ́run ti ń darí wa tó sì ń tọ́ wa nínú ìrìn àjò ayé wa, ká jẹ́ ẹni tó ń gbọ́ràn. Bó bá sọ wípé ṣídìí kúrò níhìn lọ sí ìlú mìíràn, gbé ìgbésẹ̀ ní kankan. Bó bá sọ wípé èyí tó ń ṣe yìí kọ́ ni mo ní fún ayé rẹ, ohun tí mo nílò rẹ fún leléyìí, jẹ́ ẹni tó ń gbọ́ràn ní kankan. Èyí yóò lè mú kí ètò Ọlọ́run kó dúró lórí ayé wa. Ohun mìíràn náà ni wípé ẹ jẹ́ ká jẹ́ ẹni tó kún fún ọgbọ́n Ọlọ́run. Ẹ jẹ́ ká ní ọgbọ́n Ọlọ́run. Ká fi ọgbọ́n ká fi rìnrìn àjò àyànmọ́. Ká fi ọgbọ́n ká fi rìnrìn àjò ètò Ọlọ́run fún ayé wa. Mo gbàdúrà wípé bí a ti ń ṣe àwọn ohun gbogbo wọ̀nyí, lórúkọ Jésù, ètò Ọlọ́run àti ètò Ọlọ́run yóò fìdí múlẹ̀ nínú ayé wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa fi ògo fún orúkọ rẹ. A sọ wípé ẹ ṣeun, a sì dá gbogbo ògo àti ìyìn ọlá padà sí ọ̀dọ̀ yín fún àwọn iṣẹ́ ìránṣẹ́ yìí nínú ìrìn àjò ọdún yìí. A sọ wípé ẹ ṣe fún ibi tí ẹ ràn wá lọ́wọ́ dé. A gbàgbọ́ wípé ètò yìí yóò tún máa tẹ̀síwájú, ẹ ó sì tún máa rin ayé wa lọ́wọ́ láti kó ẹ̀kọ́ sí lábẹ́ ẹsẹ̀ yín. Ǹjẹ́ a rí ayé kan èyí tó ń gbọ́ mi tó ń rò ó tí ẹ̀rù ti gba ọkàn rẹ̀ wípé ṣé ètò Ọlọ́run ṣó sì lè wá sí ìmúṣẹ nínú ayé òun? Olúwa, mo béèrè lónìí pé kí ẹ bá ayé náà pàdé, kó rí ẹ̀yin Ọlọ́run wípé ẹ̀yin Ọlọ́run nìkan lẹ lè rin òun lọ́wọ́. Lórúkọ Jésù, Olúwa ṣe bẹ́ẹ̀ fún wa. A gbàdúrà wípé kí ẹ̀yin Ọlọ́run kí ẹ di ayé kọ̀ọ̀kan mú. Gbogbo tó jẹ́ orísun ẹ̀rù, lórúkọ Jésù ó yẹ jáde. Ẹ̀yin ẹ̀rù nínú ọkàn gbogbo èyí tó ń gbọ́ mi, lórúkọ Jésù ó yẹ jáde. Bí ẹ ti ń jáde, mo pe ẹ̀mí ìgboyà àti ìgbàgbọ́ sínú ayé kọ̀ọ̀kan láti ní ìgbàgbọ́ nínú ẹ̀yin Ọlọ́run wípé ètò Ọlọ́run ó sì lè dúró nínú ayé àwọn. Lórúkọ Jésù, Olúwa ṣe bẹ́ẹ̀ fún wa. Ògo ni fún orúkọ rẹ̀, Olúwa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bí a ṣe ń tẹ̀síwájú láti máa kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run sí, bóyá àwa ṣe ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ ni, ohun tá a nílò náà ni wípé ká tẹ bọ́tìnì pupa. Bọ́tìnì pupa yìí òun ni yóò jẹ́ kí a lè darapọ̀ mọ́ ìkànnì yìí láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run sí. Aago kékeré tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀, ẹ jẹ́ ká tẹ̀ ẹ́. Aago yìí ni yóò máa sọ fún wa ní ìgbà tí àwọn ètò ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí tó bá ti ń jáde sí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ ni ká dẹ̀ tún ṣe alábàápín, ká tún pín ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú àwọn ènìyàn wa nípa fífi iṣẹ́ ìránṣẹ́ yìí ránṣẹ́ sí àwọn ènìyàn wa, àwọn ọ̀rẹ́ wa, ará wa, bàbá àti màmá wa. Ohun kẹrin ni wípé bí ohunkóhun bá rú wa lójú tá a fẹ́ ìtumọ̀ sí àti àlàyé sí, a lè kọ síbẹ̀. Ilé-iṣẹ́ ìránṣẹ́ yìí yóò kàn sí wa láti fi òye rẹ̀ láti fi yé wa. Mo gbàdúrà wípé bí a ṣe ń tẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́ wọ̀nyí, lórúkọ Jésù a ó di ẹni ìbùkún. Ẹ ṣeun.